adúpẹ́ fún Ọlọ́run náà bá tí ó ṣe àkójọ wa ní ibi jímọ̀ tòní kí ọlọ́pàá kí ó gbẹ̀lẹ́ sí fún wa lẹ́yìn náà sí ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammad wa sallim ẹgbẹ́ mẹ́rin pọ̀lé èyí tí àwa ọmọ yíta fẹ́ fi sì fún yín àtàwà ohun tàjọmọ náà tàà sọ nínú èdè lábá tó sáájú náà ni ọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam ẹmọ̀ ìyá mi ìtumọ̀ ayẹ̀ta kà ayẹ̀ tí ó wà nínú suratu Ali Imran láwọn ọjọ́ díẹ̀ ni gbogbo ayé ti bẹ̀rẹ̀ mọ́lìdì bí sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammad wa sallim gbogbo ayé láǹsí mọ́lìdì pé ọjọ́ bí aṣáájú ẹ̀dá Muhammad sallam a ń ṣe ọjọ́ bí rẹ̀ a ń ṣe ọjọ́ bí ẹnu wá dùn tí pé ó wáyé gbogbo ayé ní síkúrò ìjọba akíyí o ọlọ́sìn ìjọba lẹ́sìn rẹ̀ o tẹ́tù fún alólùdé wọ́n fún alólùdé káàkiri fi ṣe ọjọ́ bí Ànábì sallam Allahu Akbar ṣe o ní mọ̀ yá mi kí ni jẹ́ mọ́lídì Ànábì sallam mọ́lídì wọ́n la fẹ́ ṣe tọ́nà tẹ̀wọ́ gbà in tó bí mọ́lídì ẹ̀mọ̀ yá mi ìfẹ́ nẹ́wọ́ ní ọ̀fẹ́ lọ pípẹ́ ibi fún ti bẹ̀rẹ̀ àwọn gbogbo tí ń ṣe pátá in tí wọ́n fi ń ṣe ní ìfẹ́ pa nífẹ́ Ànábì sallallahu alaihi wasallam anífẹ́ bó ti wá sáyé Ọlọ́run ti dá fún wa tọrọ níṣẹ́ sí wa ọlọ́mọ̀ sálẹ̀sẹ̀ ìfẹ́ta nísànà bí o sífẹ̀ta wá ní sí sífẹ́ òdodo ní bí ìbéèrè náà ìfẹ́ta nísànà bí ta fi ń ṣe mọ́lídì ní Nàìjíríà àti gbogbo ayé tẹ́ ti ń ṣe sífẹ́ òdodo ní bí ẹmọ ìyá mi ẹ lọ wádìí àti wọ́n ṣe mọ́lídì ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní fàánàbí lóòtọ́ wọ́n ní fàánàbí àmọ́ wọ́n mọ̀ sọ́pàá ní fàánàbí lóòtọ́ àmọ́ ẹlọ wapá kan wọ́n mọ̀ ìyapa sí Ànábì sallam tó pọ̀ ìntánàbí náà ló wọ́n ọ̀fẹ́ náà mọ̀ ń ṣe wọ́n sì ń ṣe mọ́lídì kí lọ́kàn tẹ́ bí mọ́lídì táńbẹ̀ ọ́ ìwọ tó ṣe súnà Ànábì tó pọ̀ ń ṣe mọ́lídì kí lọ́kàn bẹ́ẹ̀ ìntọ́ ẹ̀kọ́ ọlọ́múra sí ní bó ti nífẹ̀ẹ́ nítòdodo Al-Qur'an ti sọ́fà Al-Qur'an sọ wípé kúlí ká fún wọn in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim Al-Qur'an ló ti wí sọ wípé in kuntum tuhibbuna Allah ìntẹ́ ẹgbẹ́ ìṣe mọ́lídì ọ̀tá ìṣe mọ́lídì pé aláàdúró sí bí ẹnìbí ti wáyé sẹ́ sínú wádò sí tó pé àsí bí tó bá jẹ́ pé wádò sí tó pé àsí àmọ́ sí tábìlì láǹṣẹ́ ń bẹ̀ ẹlòmí ò kó ní ẹgbọ́n dìzí wọ́n tó ń sọ àsọkọ́ mọ́ bí ẹnu ọ̀nà lé rẹ tó ń rí àrìmọ́lẹ̀ in kuntum tuhibbuna Allah ò nífẹ̀ẹ́ Ọlọ́run ó nífẹ̀ẹ́ Ànábì mọ́lì tó ń ṣe ìrọ́lọ̀ pa ilé ìmì ọlọ́múra síná tó ní tọ́rọ̀ ẹ jọrẹ tí ń fi aṣọ ọkọ̀ òfurufú sí yóò dùn òbí ó ti fi ń kọ́nà ma wálẹ̀ kúl wí fún ẹ mọ́jẹ̀wó ṣe àṣẹ dànù in kuntum tuhibbuna Allah tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́lẹ́ẹ̀pẹ́ ẹnífẹ̀ẹ́ Ọlọ́run ẹnífẹ̀ẹ́ Ànábì lọ́fà mọ́lìdì tá ń ṣe fattabi'uni ọ̀nà yí wàhálà ọ̀nà yí lẹ́ran ọ̀nà yí lásọ ìtí ẹ̀lọ múra sí ni pé kí n súnà Ànábì tẹ́ máa ṣe àwọn tí ó ń ṣe mọ́lídì ṣe súnà Ànábì bí àwọn ìyàwó yí ibẹ́ sígbà yálẹ̀ kiri ni àwọn tẹ́ẹ̀lẹ́ bí náà sí orílẹ̀ kiri ìmí ètò dúdú wọ́n ti dín funfun wọ́n lò sí mọ́lídì ọkàn sí ìrà lásán ni èyí tẹ́ nífẹ̀ẹ́ Ọlọ́run in kuntum tuhibbuna Allah wọ́n ní pé nífẹ̀ẹ́ Ọlọ́run lóòótọ́ ni fattabi'uni ọ̀nà yí wà lẹ́ẹ̀ràn
kọ̀nà yín wàhálà ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fẹ́ ẹ̀sẹ̀ mọ́lídì ìntọ́kàájù tánìbí pariwo ní jábà pariwo ìntọ́kàájù tánṣàbí ẹ̀ tí wọ́n tẹ̀lé tí wọ́n fi dára tẹ̀lé tí wọ́n pariwo ní jábà pariwo kẹsí tó mọ́dí mọ́dí súnmọ́ mọ́ jábà tó bá sí àjẹ́bẹ̀ ìgbébẹ̀ sí dáadáa ajẹ́kẹ̀ ìgbébẹ̀ ẹ̀tún lékọ́ àti mọ́ lékọ́ ní mímọ̀ ń bẹ́ẹ̀ ibẹ̀ mẹ̀sẹ̀tẹ̀ ń dá ń bẹ́ẹ̀ wọ́n àkẹ́sí obìnrin sí táyẹ̀ ti bàjẹ́ tán tẹ́kù ti báyà rẹ̀ jẹ́ tán yà bọ́bẹ̀ yọ́ mọ̀ dáwọ́ káàyà yọ́ mọ̀ kàmọ́díù tá ní ọgbà lọ́wọ́ ẹ̀ kúlí àdébí pé ẹgbẹ́ bà sàṣẹ́ dànù ọlọ́run ní pé sọ fún wa ọlọ́run pé kọ́ bàjẹ́ pé wọ́n àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọmọ sàṣẹ́ wọ́n mọ̀ ṣe tọ́lọ́wọ̀n nígbà lọ́wọ́ wọn kúlí lọ wí fún wa pé kún tó ìbò nàlọ́ kọ́lé pé ẹlẹ́ẹ̀nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ ni tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ tí ó máa pín ká máa ṣe mọ́lídì tàbí ó ní ẹ̀tẹ̀lé tó wí láṣẹ ní in tó pa láṣẹ já jìnà sí mélòó ló jìnà sínú ogbó wa nígbẹ̀ tó fẹ́ bá gbogbo ẹ̀jẹ́ àwọn obìnrin tó máa jó àtàwọn ọkùnrin wọ́n máa jó ẹgbẹ́ ti fi súnà ti gbé súnà dálẹ̀ nífẹ̀ẹ́ ànábì ẹ̀kan bẹ̀sẹ̀ jẹ́ ni ẹ̀ ń bẹ̀sẹ̀ jẹ́ ẹlọ́mójútó ìtọ́rọ̀ ayé kàyẹ mùsùlùmí kìí ṣe mọ́lídì ọ̀rọ̀ wọn ọ̀kan mọ́lídì ìntánẹ̀tì pé àtítọ́ wáyé sí tọ́lọ ń dà fún ẹjẹ́ lọ múra sí dáadáa tàbá ṣe léhun pó ṣe mọ́lídì ó ti ṣe mọ́lídì àmọ́ mọ́lídì ojú ayé tẹ́pọ́ ọ̀tá súnà ní ọ́ lẹ́ni ọlọ́run kan tó dúró rí súnà mọ́fíìsì ẹ̀yẹ́ àbíkọ́ ọmọ yí mọ́ sí ọmọ sọ tí ọ̀dá pa wọn òǹbínú sáwọn ẹni ọlọ́run àwọn tí wọ́n lọ súnà ló ń bínú sí kí á ní súnà tó ń ṣe kí á lọ ń ṣe tí ó mọ́lídì kí mọ́kílọ́ kan tẹ̀lé mọ́lídì mọ́kílọ́ kan tẹ̀lé jẹ́rásán ni ó àṣẹ́dànù tápẹ́ aláṣẹ́dànù wọ́n tó olùsúnà àbí àsálám tó nífẹ̀ẹ́ tó ń ṣe ìtọ́lọ̀ mbàṣọ́tàrá tó ní kéèyàn mọ́ ṣe tàbí àsálám tó kéde fún wa tó ní a mọ́ ṣe tó kéde ẹ̀ ní Mẹ́kà Mẹ́dínà tó ní a mọ́ ṣe ìwọ́n tó ń ṣe wọ́n lọ táà níbi àsálám o pó ṣe bó nídìí ẹgbẹ̀rún ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ o kún wífún apẹ́ kún tó ìbò nàlọ́ tó ní pé ẹlẹ́ẹ̀nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ ni lọ́fà pé ẹ máa ṣe mọ́lídì tọ́pẹ́ ẹlẹ́ẹ̀nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ ni ẹnikẹ́ àníbì sàlám lọ́fà ká máa ṣe mọ́lídì ká máa dẹran mọ́lẹ̀ ká máa jó ká máa yọ̀ ẹ má dára ilé àmú o fàtàbí irú ní o kọ́nùkọ́ lọ ohun tí ń ṣe tó ṣe tó bá sínú ànábì mú bí sọ́lọ́ ọba sínú ẹ̀dùn sí bí ẹ jẹ́ ká lọ wo wọ́n tó kó lójú kan bí súnà bó o ti wà náà lọ wà ó tún lẹ́yìn síbẹ̀ ni kí a mọ́ nílùú ṣe àtàbí ẹ̀rọ ní ẹ̀tẹ̀láṣẹ́ ọlọ́run ní ẹ̀tẹ̀láṣẹ́ àrẹ́bìsà sálám ní yọ́ bèbè kọmọ̀ lọ sì ní kọ́lọ̀ ọba sọ́tàálá yọ́ padà nífẹ̀ẹ́ sí yìí lọ́wọ́ rẹ̀ wò lásán ni ó tọ́ pé mẹ́tọ́ wá sí mọ́lídì lọ́wọ́ ààrẹ wò wípé mo lọ wà ń gbé ibi tàbí àsálám mú wá fún wa àmì àsálám mú tó dé alúmọ́ wá fún àbílò ló ṣe ń bẹ̀ irọ́ òyìn máa parọ́ òyìn máa lu jìbìtì òyìn máa ṣe sìnà òyìn máa mutí òyìn máa ṣe tọ́lọ̀ ọbọ̀ ọ̀fẹ́ òyìn máa ọmọ nìkejì lẹ́kún ọ̀pọ̀ sí mọ́lídì wọ́n tẹ́lẹ̀ jẹ ní o ẹlòmí òyìn máa ta ọtí ẹlòmí ìyàwó ẹ̀ ń tọ́tí wọn ní onífẹ́ àdébí ẹ̀sára ọ̀tá àdébí ni ó ọ̀tẹ́ ẹ̀sì gan ní ọ pẹ̀lú kúlí sọ fún ọ wípé o kó tó ń tó ìbò nàlọ́ wájú lóòótọ́ lè nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ tàbí ó ní kọ̀nà yí wàhálà kódà kọ̀nà yí lówó ẹ̀tẹ̀láṣẹ èmi lásán ní ẹ̀tẹ̀lé tí ní àríwẹ̀ sáńtìmọ̀ wí fún yí yọ́ bèbè kọmọ̀ lọ́ ọlọ́run yóò nífẹ̀ẹ́ sí yí yọ́ pẹ̀lú yí yóò nífẹ̀ẹ́ sí yí kódà wọ́n ti fi ìlàkún dòrò bàkún láti tún fi lẹ́pọ̀ rẹ fún yí ọlọ́run tó sí àforíjì ẹ̀ṣẹ̀ fún yí wọ́n lọ ọ̀rọ̀ fún rọ̀rọ̀ yìí lọ́wọ́ ọjọ́ jẹ́ ọba tí mọ́ sí àforíjì ìfẹ́dà Rahim wọ́n máa foríjì ẹ̀dá tí ó kàn wá lẹ́yìn rẹ̀ ní ọmọ yá mi ẹjọ́ ẹjọ́ o ẹjọ́ ayé ara wa wo ẹgbẹ́jẹ́ àmúra sí ìtọ́rọ̀ ọkàn nítọ́rọ̀ wákàn ní jẹ́ àmúra sí dáadáa tọ́wọ́ ipa nífẹ̀ẹ́ àdébí tòótọ́ ẹjẹ́ àtẹ̀láṣẹ rẹ o wọ́n tí àwọ̀ rẹ tí rìn ìkúrè kiri túnra rẹ sí ń bẹ̀ wọ́n tí àwọ̀ rẹ tí wọ́n sọ tí ọ̀dá túnra rẹ sí ń bẹ̀ wọ́n tọ́mọ rẹ tí ń ṣekúṣe kiri tí wọ́n tí ọ̀dá kiri tí nípalẹ̀ jẹ́ kiri túnra rẹ sí ń bẹ̀ pé kí lójú ọ̀rọ̀ tàbí làálẹ̀ fún wa níbi ìrìn obìnrin kó tọ́ ọmọ rẹ ìyàwó rẹ kó tó sí ń bẹ̀ kí ni
freedom tí Islam là fún wọn gangan sí àwọn èèyàn sí ará ilé rẹ sí àwọn ẹlẹ́bí rẹ sí ìlú rẹ eléyìí nìkan lọ múra sí o ká bá ti eléyìí báyìí a fi ìfẹ́ àdébí ìhànú o eléyìí owó lórí ká máa balẹ̀ jẹ́ ká máa sí mọ́lìdì lọ o wọ́n sàrò ìkọ̀kan wá o wọ́n yóò sàrò fún mọ́ni wá o اللهم صل على سيدنا محمد المسلمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شؤوننا كلها ولا تكلنا لأنفسنا طرفة عين أقم الصلاة